Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ilé ayé, ọgbọ́n ìní ilé ayé yìí ni ó ń fi ojoojúmọ́ kọ́ wa. So ọ̀rọ̀ nípa Pastor Gabriel àti Muyideen náà la tún mú wá sétí gbọ̀nyín gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí YouTube channel wa gbogbo nǹkan tó bá ń lọ tó lè kọ́yàn lọ́gbọ́n tó lè kọ́yàn lóye náà ni a máa mú wá fún yín. So àwọn àfáà wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní kí Pastor Gabriel kí wọ́n má ba orúkọ ara wọn jẹ́ lórí ọ̀rọ̀ Muyideen. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ká gbọ́ nǹkan tí àfáà yìí tí wọ́n sọ because àbùkù gbajúmọ̀ làbùkù máa ń wá káàkiri, ẹ̀tẹ́ gbajúmọ̀ ni ẹ̀tẹ́ ló máa ń wá káàkiri. Kọ́lọ́run má jẹ́ kí orúkọ gbogbo wa kọ́lọ́run má jẹ́ kó bàjẹ́. So wọ́n kìlọ̀ ọ̀rọ̀ ìṣítí because kò sẹ́ni tó dàgbà ju ọ̀rọ̀ ìṣítí lọ. Mo jẹ́ pastor, mo jẹ́ wòlíì, mo jẹ́ àfáà, kò kán olúkálùkù lárẹ́kọ̀ọ́ tiẹ̀ kọ́ lárí tiẹ̀ mú ń bẹ̀. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àfáà yìí sọ nípa ìṣẹ̀lẹ̀ àti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti Muyideen. So ẹ̀yin fi wá sí wa nílé ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ nǹkan tí àfáà yìí sọ. Pastor Àgbàlá Gabriel àbúrò oníṣẹ́yìn ọlọ́run bá mi dì í mú ẹ̀ ní dààmú ẹ̀ ní ráre ẹ̀yin lẹ́ni kí gbogbo àwọn èèyàn gbà yín lámọ̀ràn nígbà tí wọ́n sẹ́ndì fídíò yẹn sí mi bẹ́ẹ̀ ni wọ́n sẹ́ndì fídíò táwọn èèyàn kọ̀ọ̀kan náà ń ṣe àmọ́ kò sáyè because àkọ́kọ́ mọ́lídì nàbí yìí ńlá wà yìí àfa àkọ́mọlẹ́kọ̀ọ́ dẹ̀ nínú gbogbo bó ṣe rẹ̀ kí mo ráyè pẹ̀lú social media yẹn mi ráyè pàápàá wallahi tallahi àmọ́ àwọn èèyàn ń pè mí àwọn èèyàn sẹ́ndì mẹ́sẹ̀jì ní WhatsApp mi ó kú fún mẹ́sẹ̀jì ìmọ̀ràn mi ní ṣókí fún olólùfẹ́ mi Pastor Adémọ́lá Amusa Àgbàlá Gabriel Pastor ẹ fi lé Muyideen nílẹ̀ o ẹ mọ́ta o kí foundation mọ́dẹ̀ lò ó ẹjọ́ torí ọlọ́run alhamdulilayi ẹ ti kó dọ́kúmẹ́ǹtì ẹ̀ fún dọ́kúmẹ́ǹtì ẹ̀ dẹ̀ bí Muyideen is not foundation èlò ní múrùkù múndíá tádélébọ̀ ọ̀rá nìwọ̀ Pastor ẹni tó bá tó dídí màálù rábùyàn kì í ṣerú ẹ̀ náà máa pariwo àkókò jẹ níwájú ìta rẹ o ẹni tó bá lè ra màálù bùyàn tí ra màálù bùyàn kẹwàá sọ pé àkókò díẹ̀ sọnù kẹpẹ wọn wá dún wájú ìta rẹ ó yẹ kó ní káwọn ọmọ òlù tọ̀hún ẹjọ́ torí tọ́lọ́hún èsì ọ̀rọ̀ yìí ò pọ̀ wọlé abudu wa mọ mọláka ni mo là o àtẹrù olówó ẹ lónìí gbogbo torí ọmọ ìṣẹ̀lẹ̀ nínú ilé yẹn Muyideen lónìí tó bá wù tó bá fẹ́ ta nǹkan ẹ̀ ó láǹfààní àti wá kọ́sọ́ ẹ̀kọ́ fẹ́ ta tẹ́ bá barí báyẹ̀ lè bá wá báyà sí foundation lè rà á àmọ́ yóò wù jáde tí gbogbo ayé ọgbọ̀pọ̀ ló fẹ́ ta bẹ́ẹ̀ náà nílé bàbá Suwe bèbè my pastor adúpẹ́ pé ọlọ́run ọ̀dá yìí dúró ẹ má jẹ́ kẹ́ni tó tọrọ ọ̀sọ̀ àtẹ̀ntí ò tọrọ ọ̀sọ̀ bóde káwọn rẹ̀ páwọn tó ti rí táwọn tó fi máa ní fọlọ́wàsì táwọn fi máa rí láìkì ẹ má jẹ́ kí wọ́n fi ka fọ́lò ẹjọ́ torí tọ́lọ́hún ẹjọ́ torí tọ́lọ́hún adúpẹ́ pé ẹni tọ́lọ́ jálẹ̀kùn yẹn ọlọ́run ní kásìrì rí òtú gbogbo ayé dẹ̀ rí kì í ṣe pé wọ́n fi yẹn tó fún foundation ní súnlẹ̀ burúkú mọ́ ẹ̀gbọ́ ọkùnrin mọ́mọ́ mi rọrùn ní kẹfọ̀rọ̀ Muyideen ṣe ọlọ́ba ni dúró tó náà níbi tó wà mọ́fà burú ṣe ẹ fi ilé rẹ̀ sílẹ̀ dúkìá òun àtìyàwó ẹ̀ ní èyí tó bá wọ̀ tí ẹ bá bẹ́ẹ̀ fi ṣe kí wọ́n jọ mọ́ àwọn foundation tí wọ́n bá rí ibi tí wọ́n gbọ́ lọ́wọ́ bùkún yín ẹ wáyé fún wọn because èmi débi ilé yìí ò sí nínú ọgbà church mo ń tẹnu mọ́ mo ti ṣe live lórí ẹ̀ mo ṣe fídíò rẹ̀ ń jọ ọmọ lọ ẹ̀yìn ọgbà nílé yìí wà ilé bàbá Suwe ẹ̀yìn fẹ́ǹsì ló wà kì í ṣe inú fẹ́ǹsì ló wà àwọn kìrìsìtẹ́nì nìkan lẹ́kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn àwọn foundation nìkan kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn even lálẹ́ ẹjọ́ ọmọ lọ wọ́n fi lẹ́kàn àmì tí wọ́n lálàájì lónìí but notwithstanding kókó ọ̀rọ̀ mi ni pé Pastor Adémọ́lá Amusa Àgbàlá Gabriel ẹ fi ilé Muyideen lẹ̀ fún ẹ fi ilé bàbá Suwe lẹ̀ fáwọn ọmọ ẹ̀ ìtútọ́ bá wò jẹ́ bá fẹ́ fi pa kó fi pa tí wọ́n bá dẹ̀ ní tú kankan tí wọ́n fi pa ẹ fi ilẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ bísínẹ́sì
ọ̀rọ̀ àánú lọ́jọ́ pápọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn àfáàdà ni wọ́n máa ń bàdà lákàmà àrùfàn fàrídàwù sùkìrán ka sùkìrín nàbàtì àlè lè díyàmì sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. Many people don't say against my yìí ẹlòmíì ò lè rí níta kó fún yín ní 5,000 naira ó ti lè rí some people just come out and say whatever they like. Your time is up. Your time is up. Ọmọlọ́lá. Ẹ jọ tó lọ. Wọ́yá. Ẹ sọ̀rọ̀ sókè ní òjò rọ̀ ń bíbá yóò mi ò gbọ́ yín dáadáa mọ́. Ẹ má sọ̀rọ̀ yín lọ, ẹ má wọ̀ ẹ má wà pẹ̀lú yín, ẹ má wọ̀. Bọ̀dá tó ń sọ̀rọ̀ nsìn sí ẹ lè sọ bí kálukú ṣe máa opinion kálukú nínú ọkàn ara ẹ̀ ní bó bá ṣe wù kálukú ni kó gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ Yorùbá jọ ní gbogbo wa you understand a lè deny ìlú a lè deny èdè wa ẹni tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó ní téèyàn bá ṣoore kéèyàn má jókòó tì the woman is right téèyàn bá fojú inú wo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí ti ju physical case bá ṣe ń wò lọ ẹni tó ṣoore kó kọ́kọ́ ṣí nǹkan náà lẹ́yìn ẹni tó ṣoore fún I don't care opinion kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú bá ṣe rí kó sọ but first of all kí máa yẹ kó ṣí nǹkan náà lórí ọ̀rọ̀ yẹn spiritually way secondly wọ́n ti kọ́ ilé yẹn ni tó ní ilé náà kọ́ fún kí lorúkọ ẹ̀ Muideen tán forúkọ ẹ̀ gba owó ló yẹ kó nílé kí wọ́n tún lọ síbẹ̀ fún kí ló kàn wọ́n kí lè tán kọ́ ilé sórí ilẹ̀ wọn for what ṣe bọ́ gbowó ilẹ̀ wọ́n gbowó lé bó ojú tí kálukú bá fi rí ọ̀rọ̀ yẹn ni kó fi wò ó bẹ́ẹ̀ spiritually wẹ̀ tẹ́ bá fi ojú wù tẹ́ bá fojú inú wo ọ̀rọ̀ yẹn ẹ fojú bílẹ̀ wò kán ṣí nǹkan náà lẹ́yìn ọ̀rọ̀ yẹn wọn ní láti lọ síbẹ̀ kán máa lọ wá èèyàn tó máa gbé bẹ̀ mọ́ Muideen ló nílé kí ló kàn wọ́n tó tún fi lọ ń wá èèyàn tó máa gbé ibẹ̀ kí Muideen fi èèyàn síbẹ̀ fúnra lára ẹ̀ wọn ò ní láti máa lọ síbẹ̀ láti lọ wá èèyàn tó máa gbé bẹ̀ that is one secondly ẹni tó kúrò nílé kò fẹ́ ya wèrè kò fẹ́ rìn lọ láìpẹ́ ò ní rí mọ́ ló jẹ́ kó kúrò nílé so that man kò ń ṣe pé kò pé tán kọ́lọ́ máa yẹ kí káyé fi nǹkan pamọ́ sínú ayé wa ni torí ẹ̀ ló ṣe kúrò nílé òye àṣẹ lágbára Ọlọ́run Elédùmarè. àti ilé tí wọ́n fún àti ìyàwó everything is planned work I'm telling you the fact everything spiritually way it is planned work ìyàwó tán fún kò ń ṣe pé òun ló toast ìyàwó wọ́n fún níyàwó nínú church ni àmì ò against anybody bẹ́ẹ̀ tí ẹ bá fi ojú inú tẹ bá fi wo ọ̀rọ̀ yẹn very very obvious that spiritually case ni màtá yẹn so wọ́n mọ̀ ṣì díẹ̀ kúrò nílé yẹn ni the only solution tí ilé yẹn nídìí ni kán ta fún ẹlòmíì kán fi kọ́ ilé míì bẹ́ẹ̀ inú ilé yẹn ẹni bọ̀bọ́ yẹn ò lè gbé inú ilé yẹn kó kẹ́mi ẹ̀gùn tó bá lo ọdún 3 nínú ilé yẹn ó rí orí ọ̀fẹ́ Ọlọ́run gbà ni so ẹ má wulẹ̀ jẹ́ ká máa fẹ́ kan tanná fúnra wa bíbẹ̀ ká máa sọ pé kéèyàn kan má béèyàn kan wí Yorùbá ní tá a bá yọ ìpín àáfíì ìwojú ni ṣáà bébì làwọn tẹ wọ́n wà bíbà ẹ̀ tẹ sọ pé kéèyàn kan má gbè lẹ́yìn èèyàn kan béèyàn bá hùwà tí ò dá kéèyàn bá wípé wà lágbájá wù ò dá náà ẹ wá ń léèyàn kan bú èèyàn kan wọ́n ń pè èèyàn kan 419 bí tí bàbá èèyàn tó bá lọ sí sójà wọ́n máa sọ fún ẹ pé tó bá pàdé ìyá ẹ lójú ogun tó bá rí i pé opponent yẹn ṣé o ní right láti yìnbọn fún ọmọ ní yes because ọ̀tá ìlú ni so kí wá lẹ wá ń sọ bíbẹ̀ kí wá ní máa yín sọ pé kéèyàn kan má bú èèyàn kan so tí bàbá yín bá ń hùwà burúkú àbẹ́yàn kan hùwà tí ò dáǹsì ẹ lè bá wọn wí a sọ pé 419 lèèyàn fọ kò sí 419 bí kankan kálukú ló ń ṣe ibi tó ti ń jẹ ẹ understand bẹ́ẹ̀ kéèyàn má jẹ ju tí wọ́n fẹ́ fún ẹni tán torí ẹ̀ gbowó lọ wọ́n ṣe gbójú títí wọ́n sí orí social media kan fi gba owó tó fi jẹ́ pé ìṣẹ̀dá Muideen náà fi ń gba owó wọ́n wá kọ́lé yẹn tó wọ́n ẹ̀ṣẹ̀ wá rántí páwọn làwọn nílẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà mí so nǹkan ti fẹ́ sọ the spiritually way the matter is very long ó ta kókó kí lédè tí màá yẹn ò sọ̀rọ̀ sí mọ́ kí lorúkọ ẹgbẹ́nu sí máìkì kí lorúkọ Ìbàdàn máa yẹn kí lé tí màtá yóò fi jáde lọ́dọ̀ máa yẹn mọ́ ó yé náà ọlọ́mọ ayẹ ká gbẹ́rù ẹlẹ́rù sórí ká fa títí ẹ̀ dání ó yé Muideen tó fi kúrò ńlé yẹn tọ́lọ́ bá máa ṣàánú èèyàn máa ṣàbẹ́ kọ́lọ́ tó ṣàánú èèyàn ó máa níbì kan téèyàn máa gbà kọjá ó ní ọ̀rọ̀ Muideen ọlọ́run adé àwọ̀ láńlá á fi ṣàánú máa yẹn so kò sẹ́nibọ̀dì tó pé tán bẹ́ẹ̀ kéèyàn máa ṣoore kó jókòó ti ní kéèsì tó wà ńlẹ̀ wáyé tán ṣe kọ́ ilé yẹn sórí ilẹ̀ wọn ṣé owó tí wọ́n gbà ni wọ́n fi kọ́lé yẹn tán ẹ wá gbéyàn lọ síbẹ̀ ẹlẹ́fẹ́ kéèyàn máa gbé bẹ̀ no Muideen ló ní right láti gbéyàn lọ síbẹ̀ láti máa gbé bẹ̀ so nǹkan tí fẹ́ sọ nìyẹn. Ẹ ṣe gan.
no ẹ̀jẹ̀ dé ni o mama jọ́sẹ̀ dúró. ẹjọ bó ti wá bẹ́ẹ̀ ti pọ̀ ní most times. no prince ẹ̀jẹ̀ dé ni prince ẹ̀dúró. ọ̀yẹ́ mi sábẹ̀ òjò rọ̀ bíbá mi ò ní lè sọ̀rọ̀ dáadáa wọ́yá ẹ̀ continue prince mi sábẹ̀. ẹ ṣe gan host most mi ò ní pẹ́ jù most ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gan most Mr. Adé woman yẹn wọn adé ní kàbí adé kí náà jẹ yẹn wọn sọ most nínú ọ̀rọ̀ tí most mo fẹ́ sọ ẹgẹ sì ń sèyí and then nǹkan tẹ́mi kan ìsọ̀rọ̀ yẹn ẹgẹ sì ń pé ilẹ̀ yẹn kò sí nǹkan tó burú jù ń pé òkè nígbà tó ń fẹ́ dáwó fún Muyideen tí Agbala gbébẹ̀ sọ pé àwọn nílẹ̀ nígbà. Lovers all over the world ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ tí àáfàá ti sọ nípa bí ó ṣe yẹ kí Pastor Gabriel Adémọ́lá Amusan kí wọ́n rin ọ̀rọ̀ nípa property nípa ilé Muyideen àwọn ní wípé ó yẹ kí Agbala Gabriel kí wọ́n gbójú kọ́mọ́ tiẹ̀ sọ̀rọ̀ nípa ilé yẹn mọ́ pé nǹkan tó wu Muyideen ló fẹ́ ti lè ṣe so àwọn èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ yẹn á tún máa mú oríṣiríṣi comment tí àwọn èèyàn make nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí so a máa mú wá sí ti gbọ́ yín so ẹ̀yin fi wá sí wa we love you all thanks for watching.